èrùjẹ̀jẹ̀ àbámi náà pè bá kó bá gbọ́ èrùjẹ̀jẹ̀ ọkọ̀ Fáráò béèrè lọ́ọ́ Mósè á ṣàlàyé kọ́ kó bá dẹ̀ gbọ́ èrùjẹ̀jẹ̀ ọkọ̀ Gòláyàtì Dávìdì pẹ̀lú kànnàkànnà rẹ̀ kọ́ múmú ní á ṣàlàyé kọ́ ṣùgbọ́n lónìí àkórí mi òun ni èrùjẹ̀jẹ̀ ọkọ̀ Áhábù. Áhábù jẹ́ ọba kan jẹ nílẹ̀ Ísírẹ́lì kò jẹ́ pé ó fẹ́ mọ̀ tí lọ́ba kan lòwà ẹ̀ka bíi ti ọba Áhábù. Òun la yóò wí ọ̀ṣun gbákejì àbí àyànlé ọba Jeroboamu ọmọ Nábótì ọmọ Nẹ́bàtì kó kó èèyàn ọmọ Ísírẹ́lì kó kó wọn ṣìnà nínú ẹ̀ṣẹ̀ òrìṣà bíbọ. Lónìí á dáa kọ́ mọ̀ nípa èrùjẹ̀jẹ̀ ọkọ̀ Áhábù. Ó ṣoṣẹ́ obi títí débi pé Ọlọ́run yà kó sínú ìránṣẹ́ rẹ̀ wòlíì Èlíjà oníjà kó wá lẹ́jọ́ kan kó bá wá kọ sílẹ̀ ọba wàá rí nínú ìwé ọba bóyá ọba kìíní àbí ọba kejì látòrí kẹrìndínlógún títí dé orí kejìlélógún títí kò mú kú iṣẹ́ obi lóríṣiríṣi ṣá lè jẹyọ láti ọba Áhábù kò jẹ́ pé gbàkọ́ Ọlọ́run gan fẹ́ ṣe òdájọ́ rẹ̀ lọ́lọ́run fẹ́ rún ṣuṣuṣuṣu ó lùkòríta kan kò ronúpò àdá ráńpẹ́ Ọlọ́run jákun yí òdájọ́ ni ó jákun yí kó lórí ẹ̀ ó yí sí ìran rẹ̀ kẹ́ bọ̀ lé ẹ̀yìn rẹ̀ èrùjẹ̀jẹ̀ òun lọ́lọ́run o mọ̀ bọ́n mọ́ pa ọ̀dà rẹ̀ lójú kó bá ṣe bí gẹ́gẹ́ bí ọba kó bá ṣe bí gẹ́gẹ́ bí adarí kó mú pọ̀ ọlá rẹ̀ kó mú rin ọ̀nìyàn mọ́lẹ̀ kó mú ṣiṣẹ́ obi kó mú ìtakò ẹlẹ́dàá rẹ̀ Ọlọ́run Olódùmarè kó dá sínú ayé líbe mọ̀ dájú wípé sùúrù lọ́lọ́run ní kò ọ́ o bóyá o ti yóò ronú pọ̀ àdá. èrùjẹ̀jẹ̀ ọkọ̀ Áhábù Ọlọ́run lè jẹ́bà Ọlọ́run retí ìránṣẹ́ rẹ̀ kọ́ mọ́ ń kọ́ gbà líkété orílẹ̀-èdè àgbáyé wí kàn fa Áhábù òde òní kàn fà án létí kàn múrú ọ̀rọ̀ wàásù ń bá kàn mú ránṣẹ́ àsíàn kàn mú àhán bóyá a yóò ní àyípadà ọkàn kò nínú ohun burúkú ẹwí agbára igun ni mọ̀já agbára gùn ọ́ wọnú ìparun o ipò kọ́ ẹ̀ àní gẹ́gẹ́ bí ọba ipò kọ́ ẹ̀ àní gẹ́gẹ́ bí gómìnà ipò kọ́ ẹ̀ àní gẹ́gẹ́ bí ààrẹ ipò kọ́ ẹ̀ àní gẹ́gẹ́ bí gíwá ibi iṣẹ́ kan lágbára ètèrè ìgètèlí ṣe kábíyèsí sí ọ ṣùgbọ́n nínú ọkàn rẹ lọ́rùn ó gba òwà ìkà ẹ̀mí òkà ẹ̀mí kò gbẹ̀bẹ̀ kò gbà á láàyè ẹ dààmú ayé rẹ ẹ lọ ẹ gbà láti ṣe òṣìṣẹ́ òbí ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ òbí ní ṣẹlẹ̀ lùgbà ìjọba ọba Áhábù káíwì bí òṣìṣẹ́ kan rin ni mọ́lẹ̀ bí òṣìṣẹ́ kan tú ìran ajá sílẹ̀ ká ṣe ohun burúkú kó rè hàn bá a lè ṣe tú ìyá rẹ̀ Jésébẹ́lì sílẹ̀ o kẹgbẹ̀mí ẹlẹ́mí ẹ̀mí alárìṣẹ̀ ìwà burúkú kẹlọ́ Áhábù ó gògò ṣé tójú kòkòrò la fẹ́ sọ ni ọ̀nì kò lé kò lóríṣiríṣi ọgbà kọ́lé kẹ̀kẹ́ kò ní kété rẹ̀ kò lérù ọ̀ èdè ṣojú kòkòrò débi péléjọ́ kan ní ìdè dìde kẹ́ẹ̀yọ̀ jẹun torí ọgbà àjàrà ọ̀kan lọ́ra ọmọ kẹ nínú ìjọba rẹ̀ ó béèrè mọ́kàn béèrè lọ́ra mi náà wípé ọgbà àjàrà kò ṣojú kòkòrò rẹ̀ nì kó bá mọ̀kàn gbá kọ́ni bá sórílẹ̀-èdè nì àbí sùlùkẹ́ ẹ̀ á nì ẹ̀mẹ́ ń ṣe ojú ọba olùnànà míyàwó ni pé mo lọ sí ìpínlẹ̀ bàbá mo lọ sórílẹ̀-èdè bàbá wí ibi kan ọba Áhábù ti jọba mo rọ́gbà àjàrà kan níbẹ̀ kò jẹ́ pé ọsàn ọrẹwà ó jọni lójú
orúkọ rẹ̀ náà nàbá ti mú a dá ṣùgbọ́n ọní bá ti lójú kòkòrò ẹ̀sùn kò yóò tú lójú o ló gba tẹ̀rẹ̀ sí kọ́ ìbọ̀rìṣà ògògò kété àkókò nì kọ́kìlẹ̀ jẹ́ pé ọ́ ní ayẹyẹ ìran ní ọlẹ́mi ọlọ́run lásìkò tẹ̀rẹ̀ kẹ́ ń gbé mọ́ra mọ́ èké sí wòlíì èlíjà àti kété ìránṣẹ́ ọlọ́run kẹ́ lágbègbè lúgbẹ ẹni wí káyọ̀ ṣe kórílẹ̀-èdè rẹ̀ ayọ̀ tẹ̀síwájú ọjà kò ta kété sí ọ́n ọmọ ìwà ẹ̀ka ojú kòkòrò kùṣekúṣe ìbọ̀rìṣà ó gbé kalẹ̀ nínú ìjọba rẹ̀ ó ní níjọ́ kan gbàkọ́ lọ́rùn fẹ́ ṣèdájọ́ rẹ̀ wòlíì èlíjà ọjà kò lọ ọbọ̀ àìsùlù ni wọ́n ti wá ẹ̀ka wọ́n ti wá wòlíì èlíjà wọ́n ti wá ẹ̀ka torí pé wọ́n ti pàṣẹ àrísòjò òyàn àti wàhálà sórílẹ̀-èdè nì torí iṣẹ́ òbí kan ọba Áhábù náà ṣe ni ibi kùlú dènà lóní bá ọba Áhábù ó yẹ kàn béèrè lọ́ọ̀ rẹ̀ tí kò ti ṣe òpinlẹ̀ ẹni báṣubàṣu tí kò ti ṣe òjọba òbílẹ̀ ẹni báṣubàṣu ó yẹ kàn béèrè lọ́ọ̀ rẹ̀ kété wọn gógó bá ó yẹ kàn béèrè lọ́ọ̀ rẹ̀ kété àrísòjò ó yẹ kàn béèrè lọ́ọ̀ rẹ̀ kó o ti ṣe sí ẹ yẹ kó yẹra rẹ o ẹ yẹ kó yẹra kó bọ́ ṣìjọba ẹ yẹ kó yẹ hàn o ẹ yẹ kó béèrè wí n kò ṣe sọ́lọ́run náà ṣé ọyọ̀ mí nínú ọlọ́run kẹ́ mú dùn sí ọ ọjà kò pàdé wòlíì èlíjà lẹ́sẹ̀ kò gbèjì o ìwọ wa yìí èlíjà èmi nì wọlé yọ orílẹ̀-èdè lẹ́run ń rí ọ lónìí wòlíì èlíjà náà jà kó kọjú sí èṣe mi ní èṣe méjì mọ́ ọ́nyún rí ń rí ọ ìwọ ọ̀tá Ísírẹ́lì ìwọ gan àtùdílé àbá rẹ lè yọ orílẹ̀-èdè lè yọ lẹ́run ÈRÒJÈJè ọkọ Áhábù ó dúró lúwájú rẹ̀ ó dúró digbí torí èlíjà ọlọ́ni lẹ́yìn kò tí lẹ́yìn òun náà ní ọlọ́run alààyè ẹ̀sọ́ ni yóò dojúkọ o kó bá ti lé Jésù Kristi lẹ́yìn rẹ̀ Áhábù ronúpìwàdà torí pé kọ́ ọ bá mọ̀ ronúpìwàdà kọ́ lọ́run bá kọlù ọ́ láyé wọ́n parun lè yí ni wẹ́ẹ̀dà yóò bọ́ lébẹ̀ ojú ọlọ́run mi ọmọ àbálá bíi tán kọ́ni bá kọjú ìjà sí ọ kéṣẹ́ lọ́run Olódùmarè sí òun gangan l'ERÚJÈJè ọkọ Fáráò ọkọ Áhábù àti ọkọ Gòláyátì aṣẹ́gun kọ́ ire o.